ẹ̀yin èèyàn mi ẹ kú ojúmọ́ àdẹ̀kú gbogbo rògbòdìyàn yìí kọ́lọ́hún gbà wá kọ́lọ́hún ọba kó ṣe kí ni kó gbà wá because ta ló dá wèrè pè sórí social media tí gbogbo èèyàn kàn ń bára wọn jà kiri ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ojú abẹ ni mo ṣe mọ̀ wá àti Akeem òbòyá yín máa ṣẹ̀sìn online òbòyá yín ṣẹ́rí ẹ̀yin méjèèjì èmi ò lè gbèsè ẹ̀yin èèyàn kan ẹ̀yin torí ẹ̀yin méjèèjì ò gbádùn máa sọ pé tọmọdé bá ń ṣe bí ọmọdé tó yẹ ká gbà náà máa ṣe rádaràdà bí ọmọdé mo ti mọ̀ pé ọjọ́ tẹ́ ti jà yẹn mo ti mọ̀ pé honestly speaking ẹ̀yin méjèèjì ẹ lè bí ojú abẹ gan ṣe ń ṣe lórí láìpẹ́ yẹn ẹ̀yin méjèèjì ẹ lè ṣe kí ni ẹ lè rẹ̀ mọ́ mo ti mọ̀ mo mọ̀ pé it's just a matter of time ẹ lè rẹ̀ mọ́ pé ìjà sì ń gbénú ẹ̀yin méjèèjì pé sì máa jà sí mo ti mọ̀. But speaking about what is going on now wọ́n ní Akeem lọ sọ̀rọ̀ kan bì kan kò dárúkọ ojú abẹ ojú ẹ wọ́n kọ́mẹ́ǹtì bì kan ojú abẹ ní kan má kọ́mẹ́ǹtì gbogbo ẹ̀ náà àwáwí asán ni àwáwí lórí àwáwí ẹ ti níra yín sínú ẹ ní bára yín ṣe mọ́ látijọ́ tẹ̀ ti jà but kó ní kálukú respect ara ẹ̀ kó dúró sórí àyè ara ẹ̀ no is always a problem and let us talk about one thing ni pé ṣé lóòótọ́ ni ojú abẹ na òbò sí Akeem ṣé mo kó sọ ń gbà yẹn pé ó fẹ́ dóhùn àwọn kọ̀ọ̀kan wà ṣe rí bí mo ṣe wà yìí kọ́nà ń dáríjì mí o ògbójú àgbẹ̀ ṣe ń ṣe àti gbogbo games tó máa ń pull ó sọ pé kọ́fọ́ ò ṣe guinea pig Akeem rẹ̀ sọ ní the last time wípé ìyá yín fẹ́ dó mi gbà Akeem sọ the last time ó ní ìyá yín fẹ́ dó mi nígbà tó dó òbò ìyá yín wá ń trend online sí ìbáyìí nǹkan ẹ̀yin èèyàn ó jọ gàtégò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì tìró gàtégàté ojú abẹ so allegedly ìyá àwọn boys ni ẹ àgbàlagbà tí ò bá ti fi rẹ̀ sìnkú àgbà ọmọdé máa rí fín sórí àtọjọ́ t'Akeem ti ń rí ẹ fín ṣé o mọ̀ pé kì í ṣe wọ nìkan ló dàgbà tó ń ṣe TikTok tẹjọ wà ní the same circle reason t'Akeem fi ń rí ẹ fín náà nìyẹn torí pé kí ni o ti fẹ́ kó pàpà sófin ẹ̀ tẹ́lẹ̀ ẹ ti fẹ́ máa wọ́n mi sí fún ara yín tẹ́lẹ̀ sórí ọjọ́ táwa ń sọ fún ẹ pé rárá tó ń ṣe pẹ̀lú àwọn sọ́sọ́ boys ibi tó máa já sí ni o rò pé wọ́n ètò ẹni wọ́n fẹ́ kó jayé orí ẹ̀ ṣé o dẹ̀ ti wá jẹ́ báyìí ṣó ti tẹ́ ẹ lọ́rùn ojú abẹ sórí kékeré ló sì rí yìí o ẹ̀sìn ẹ̀ sì máa jẹlé lọ why because o respect ara ẹ̀ sórí tó bá tiẹ̀ ń ṣe wọ́n máa ń yọ ṣe ni ojú abẹ ògbọ́n ó kàn dàgbà ní ó bóyá dàgbà tó ló ṣe gàn tó bá tiẹ̀ ń ṣe wọ́n máa ń yọ ṣe ní òun tẹ̀ tún ní ṣe sí tòsí ó máa ṣe sọ́nà jíjìn ọ̀nà jíjìn ni but ó fẹ́ kọ́ mọ̀ ó ní ìwọ làwọn married women náà fi máa ṣe guinea pig tó ń bá fẹ́ fẹ́ ọmọ kékeré òun ní o òbòyá yín ti ń trend o òbòyá yín ti ń trend o eléyìí tó tẹ̀ tó ẹ̀ wá sọ ń pa Akeem náà àtẹ̀mọ̀ bí òótọ́ ni ó ló sọ fún ẹ pé òun bá yà òun sùn ó ló sọ fún ẹ pé ó molest ó ṣẹ̀wọ̀n we don't know how that we don't know how true is that ẹ̀yin náà lè ríra yín bọ̀ lórí òbò ẹ̀ tó ń trend báyìí kí la máa wá ṣe sí kí làwọn máa ṣe sí sórí téèyàn bá ti dàgbà ju gbogbo nǹkan àwọn nǹkan wà téèyàn máa avoid ó mọ̀ pé o ti ṣe ìdọ̀tí sọ́wọ́ ọmọ ẹ̀ avoid him ó yẹ kó pátì sójú kan ni ó dẹ̀ mọ̀ pé ọmọ yẹn kò lóòótọ́ nǹkan tó ṣe ò dáa bọ́ bó ṣe wà yẹn gbogbo yín rẹ ní kákọ̀ sí bí ìwọ ṣe jáde tó ń pariwo pé ó bá yẹ ẹ̀sùn wípé ó ṣẹ̀wọ̀n torí pé ó molest èèyàn gbòó náà ṣe máa jáde tó fi máa wá nǹkan tó máa dùn ẹ̀ ló bá yẹ pé tútù ni kò sí èèyàn tó máa win inú fight ju pé kẹ́ bá yé ara yín jẹ́ that is why ìdá social media ò fi dáa kò séèyàn tó máa win nínú fight ju kẹ́ bá kíni kẹ́ bá ayé ara yín jẹ́ ó dẹ̀ mọ̀ kíní kan pa Akeem bó ṣe wà yẹn
kì í ṣọmọ tó dáa. Ó mọ kíní yẹn ń pa Akeem, kì í ṣe pé kíní. Ó mọ̀ pé kì í ṣọmọ tó dáa. Ó mọ̀ pé Akeem ò ràn anybody, kò ràn yà láyé anybody. But ìwọ tó ní nǹkan tó gbé dání, ọkùnrin là Akeem, obìnrin ni ẹ̀ náà. Tó ní nǹkan tó gbé dání. Bóyá o ti deny fún gbogbo èèyàn báyìí àṣẹṣẹ́ èèyàn tó ń fẹ́ pé kò sí nǹkan kan. Tó bó ẹ̀ wá jáde sí báyìí. Tẹ́ni ẹ wá lo opportunity, èèyàn tó ti fẹ́ sá lọ tẹ́lẹ̀. Tó wá lo opportunity tó wá dán pé àṣẹ òbò ẹ̀ ṣẹ̀sìn online. Just think about it. Ẹ máa ṣe làwùlà. Tó bá ti mọ̀ pé o ti ṣèdọ̀tí sọ́wọ́ èèyàn kan. Ṣó ti get it? Sórí wàá kàn tú ara ẹ ni. Tẹ́ni ẹgan bá tẹ̀ ń tọ́ ẹgan. Wàá fọgbọ́n ṣe. Wọ́n ní ọgbọ́n làgbà fi ń sá fún wèrè. Ìgbà tó dọ̀rọ̀ ẹ́lẹ̀ báyìí, wo ibi tó ti wá gẹ̀ẹ́tẹ̀. Wo ibi tó ti wá gẹ̀ẹ́tẹ̀. Ìwọ nìkan ló ní tìjú òun. Bẹ́ẹ̀ ni, mo sọ mo ní lórí ẹ̀yin ọ̀rọ̀ yín méjèèjì. Ẹ para yín. Èmi ò ní support anybody o. Bí mo ṣe wà yìí. Torí ẹ̀yin méjèèjì lẹ gbádùn. Orí ẹ̀yin méjèèjì ò pé rádaràdá tẹ máa ń ṣe lórí social media kan. Akeem ẹlẹ́nu ẹlẹ́jọ́ wẹ́wẹ́ àti ojú abẹ náà. Àgbàyà tí ò mọ rẹ̀ làgbà. Tó jẹ́ pé ẹ̀sìn lẹ máa fira yín ṣe. Ojúmọ́ kan ìjà kan ni. So èmi ò ní support anybody. Ibi tó bá wù yín. Ara ìjà lẹ́yìn wà. Akeem bá fi pé defense tòun nìyẹn. Wípé o gbé àṣírí tóun sọ fún ẹ jáde pé òun bá ya òun sùn. Ó ní èpè ló ń jà. Òun náà dẹ̀ gbé ìhòòhò ẹ tó sẹ́ǹdì sí, òbò ẹ tó sẹ́ǹdì sí. Òun náà dẹ̀ gbé jáde. Rí 2 bá gé 4 ká máa lọlé. Nǹkan tó ní kálukú bá ní, that is ìjà social media. Ìjà social media òun ṣèjà tó jẹ́ pé ẹ máa parí. Mo máa sọ kíní kan tí ọ̀gọ́ bá drag ẹ̀ má tẹ̀ dá lọ. Kò máa wò ó tí ẹ̀ ní. Ó dàbí Fúnkẹ́, every Eke market day náà wọ́n drag Fúnkẹ́ Akíndélé. Ṣó ráyè tí láìfù tí mo fẹ́ máa live ni. Kò dá yín lóhùn. Why? Because ó mọ̀ pé wèrè ni yín. Ó máa ṣe kí ni? Ó máa jíńjà yín ni. Ojú abẹ já sọ tòótọ́ ọ̀rọ̀. Sórí ìwọ ló fa kíní. Mi ò ní parọ́ fún ẹ. Ìgbà tí Akeem ti ń sọ̀rọ̀ tó ti ń lo indirectly àdàpè ọ̀rọ̀ tó ti ń comment yẹn má dá lóhùn. Ó yẹ kó ti mọ̀ pé ó ń wájà ni. But ìwọ náà fẹ́ ṣe bí King Kong. Má dá lóhùn. Àwọn kọ̀ọ̀kan wà sórí. Wọ́n ní kó bèrè tàtọ̀rìn kọ́kọ́ káwọ́ ẹni tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Sórí Akeem ajẹgbódo ni. Tó ń wọ ẹni kúnra. Sórí ó mọ̀ pé irú ọjọ́ báyìí máa ṣẹlẹ̀. Akeem ò dédé tọ́jà ẹ̀ o. Don't get it wrong. Akeem ò dédé tọ́jà ẹ̀. Sórí látijọ́ tẹ́ ti jà yẹn. Ó ti bẹ̀rẹ̀ sí àwọn kọ̀ọ̀kan wà tí ò sọ. Ó ti bẹ̀rẹ̀ sí ń tọ́jú ẹ̀ pamọ́. Torí ó mọ̀ pé ṣì máa jà mí. Kó tó lọ tọ́jà ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ó mọ̀ nǹkan tó ń ṣe. Torí ó mọ̀ pé ó máa react. Bó tó bá yẹ pé ó lọ́pọlọ ni ìwọ rewind it back to yesterday. Back to yesterday. Nígbà tó rí gbogbo update ẹ̀ tó rí gbogbo nǹkan tó ń sọ àti comment tó ń comment kiri. Rewind it back to yesterday. Nǹkan ẹyọ kan ló yẹ kó dì mú kó dárúkọ ẹ̀. Nǹkan ẹyọ kan ló yẹ kó dì mú kó dárúkọ ẹ̀. Ẹ wo ṣòwò rẹ̀ bó ṣe jáde tó gbọ́rọ̀ very dark man jáde. Ó ní anything that doesn't have anything to do with this. Kọ́ má bá òun sọ. Because ó mọ nǹkan tó ń gbé dání. Táwọn èèyàn gan bá fi ẹ̀bẹ̀ tí ẹ̀ ojú abẹ, ó yẹ kí ìwọ gan lè lo ọpọlọ ẹ̀ fún ara ẹ̀ pé kíní ó yẹ kó mọ ibi tó máa já sí. You cannot stop Akeem. Kò possible. Ìwọ ló máa fi ṣẹ̀sín. And the more you respond, the more tẹ́ fẹ́ bántà, òun ló máa favour. Torí wàá máa fọwọ́ kékeré gbá ńlá lọ́dọ̀ ẹ̀ ni. Ó ti gbàgbé kíní kan pé ó dàgbà jù lọ number 1. By the end of the day, wọ́n ní àti àgbàyà náà máa pè ẹ́. Number 2, ọkùnrin tún ní. Ó tún ké ọ̀rọ̀ dẹ̀ dá ṣákáṣáká lẹ́nu ẹ̀. At the end of the day, ìwọ lójú máa tì bó o kì í mọ̀ wọn ara ẹ̀. Problem tí wọ́n ní pẹ̀lú ẹni ẹ̀ ojú abẹ. O kì í mọ ìwọ̀n ara ẹ̀. Ìgbà tó ti rí kíní yẹn, avoid it, gbójú ẹ̀ kúrò. Tó bá gbójú ẹ̀ táwọn èèyàn gan bá ń bá ẹ pé wọ́n comment kiri, wọ́n ṣe kíní kan, má dá sí.
nǹkan tó mọ yẹn fi lè respect ẹni ẹ̀ but tó bá ń báńtà the last time tẹ́jọ báńtà kí ló ṣẹlẹ̀ wo this time náà tẹ́tújọ báńtà ìwọ fún ara ẹ ló máa create content fún Akeem ó mọ bó ṣe máa trigger ẹ at the end of the day Akeem máa jẹ lọ ó máa fara ẹ jẹ lọ ni ìwọ lójú ẹ dẹ̀ máa bó wò báyìí ṣé o rò pé ó lè gbé òwò ẹ jáde ni kí ló dé tí ò gbé òwò ẹ jáde the last time kò tí ẹ sọ̀rọ̀ ìwò ẹ the last time now nígbà tẹ́ ẹ jà ṣé o rò pé ó lè gbé òwò ẹ jáde ni to buttress his point jẹ́ ẹni tí wàá sọ kíní kan fún ẹ kì í ṣe yẹn nìkan ó rí bó ṣe ń ṣe ṣó ó lóun tún ní ṣe láìfù fún ẹ ó lóun máa ṣe fídíò ni pé wàá fẹ́ kéku ọmọ yẹn mì ní ẹ ó yẹ kó mọ̀ ọmọ yẹn mì ní ẹ ó dẹ̀ ní àwọn màtíríà dání ó rí ó fẹ́ kó da tọwọ́ ẹ lẹ̀ ṣé gbogbo nǹkan tó fẹ́ sọ náà nìyẹn ó fẹ́ kó da tọwọ́ ẹ lẹ̀ kò sí nǹkan tó bá sọ ń pa Akeem àwọn èèyàn lè tètè bìlíìfù ẹ ju nǹkan tákìm bá sọ ń pa ẹ kò sí nǹkan tó lè sọ ń pa Akeem torí ó ti kọ́kọ́ establish kinní kan wípé o fẹ́ dóhùn the last time tẹ́ ẹ jà so ìyẹn làwọn èèyàn máa trace sórí nǹkan tí wọ́n ṣe sọ ìbáyìí kò sẹ́nibọ̀dì tó lè trace ẹ̀ torí it's more like arabu there is no evidence wípé Akeem bá yẹ ẹ̀sùn there is no evidence bó ṣẹ̀wọ̀n ẹ̀ ó ló sọ fún ẹni how do we believe that? o ò ní ọpọlọ kan téèyàn bá ti jù lọ èèyàn ti jù lọ nìyẹn the way bí wọ́n ṣe ń operate platform ẹ̀ ó yàtọ̀ sí bí Akeem ṣe ń update platform ẹ̀ ìwọ gbé nǹkan kan dání Akeem is a typical tiktoker but when you decide to roll in the mud irú nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ ló máa ṣẹlẹ̀ ẹ̀sìn ẹ̀ náà máa wá ṣó dẹ̀ mọ̀ pé ẹ̀sìn ẹ̀ máa ṣe kí ni ó máa brutal gan o ti kọ́kọ́ ṣẹ̀sìn ìwọ àti dami tẹjọ́ ń pín wèrè ṣe láàrin ara yín now ẹ̀sìn ẹ̀ pé òbò ẹ̀ tún trend because o mọ̀ wọn ara ẹ̀ o rò pé o lè fight dirty pẹ̀lú Akeem ṣé o rò pé o lè fight dirty pẹ̀lú Akeem o kàn máa ṣe kí ni o kàn máa useless ara ẹ lórí social media by the time wọ́n máa render ẹ useless nìyẹn ṣé o mọ̀ ni the fight is to render you useless to render you pé orí eléyìí yóò pè the only people that are in your circle àwọn committee yẹn nìkan ni tán bẹ́ẹ̀ ń jàjà Akeem yàtọ̀ sí yẹn ìwọ gan you feel it as if you want to die now. mọ̀ wọn ara ẹ̀ stay on your lane ó ti mọ̀ láti ọjọ́ tẹ̀ ti jà yẹn pé ọmọ yìí ò kì í ṣèyàn téèyàn tọ́jú àṣírí lọ́wọ́ ọmọ yìí ò kì í ṣèyàn gidi kò sí nǹkan tó lè sọ tó lè trigger ẹ̀ ó yẹ kó ó ní ó fẹ́ máa jàgàbá lẹ́nu ìwọ ló rí pé ó fẹ́ máa gàbá ṣé tó bá lórí péjì ẹ̀ ló máa mọ̀ pé ó fẹ́ gàbá ni because in all honesty ṣó dárúkọ ẹ̀ ìgbà tó ń ṣe ṣóòrùn ṣákìmù dárúkọ ẹ̀ kí ló wá débẹ̀ ó yẹ kó render irrelevant kó má tẹ̀ fún ní space ní ọ̀dọ̀ ẹ̀ Akeem is toxic ẹ gbàgbé Akeem is toxic ẹ̀yin lè wá fún Ṣọlá pé lọ́rọ̀ sọ tó wá sọ pé ẹ̀ àdàbí tí bẹ̀rẹ̀ sí ń jà lórí gbogbo yín Akeem is toxic take it or leave it he knows what he's going to do to get you Akeem tó yẹ pé òun àti Lizzy wọn jọ ń bá ta ó rí bí Akeem ṣe ń ṣe Lizzy láwọn sọ pé ìwọ tó jẹ́ pé nǹkan ti pa yín pọ̀ rè is ready for you kì í dẹ́ ṣe nǹkan tá Akeem ní lọ́wọ́ nìkan ni àwọn nǹkan kan míì wà tán ti máa kó fún that is ó yẹ kó render useless lọ́wọ́ ni kó má dá lóhùn mọ́ dídá lóhùn òun empower ẹ̀ ni ó máa rí it will be last time tẹ́ ẹ jà this time tẹ́ ẹ jà it will be getting stronger. wọ́n máa fi ẹ́ wọ́n máa fọ̀rọ̀ gbésí ayé ẹ̀ wọ́n máa fi gba strength ìwọ́dẹ̀ rèé wàá máa ṣe kí ni wàá máa wà useless nǹkan tó fi gbọ́ nìyẹn stay on your lane má dá lóhùn ó ń sọ̀rọ̀ lágbájá ó ń lo indirectly ìwọ kọ́ ló ń bá wí rọra sọ pé kò sí nǹkan tó kàn mí tó bá tó bẹ́ẹ̀ kó dárúkọ mi ìgbà tí ó bá ti bẹ́ẹ̀ wí má máa tútù kùtù káàkiri má máa wíwìkúwì káàkiri dúró sáyé ẹ̀ ó dàgbà jù lọ and that is one thing tó ń lò against ẹ̀
tí ò dẹ̀ tí ì yẹ. Anyways, ẹ para yín o, ibi tí a bá lè para yín dé ẹ para yín o, sí nǹkan tó kàn mọ́ o, ẹ para yín. Èmi ò side anybody o, kò sí eléyìí tó gbádùn lẹ́yìn méjèèjì.